àṣírí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n pa àwọn èèyàn bíi ẹni pẹran nílùú akínlàlú nípínlẹ̀ ọ̀ṣun àṣírí wọn ti tú báyìí. Olórí ọ̀dọ́ ìlú náà ti tú wọn láṣìírí o. Gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ láti bẹ̀rẹ̀ lẹ́ máa gbọ́ látẹnu olórí ọ̀dọ́. Lẹ́yìn tí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n pa àwọn ọ̀dọ́ yìí tán, wọ́n tún kó òkú wọn lọ o. Wọ́n ní wọ́n mọbi tí wọ́n kó òkú náà sí. Àwọn òbí tí wọ́n pa àwọn ọmọ wọn, gbogbo wọn náà ti pariwo síta. Wọ́n ní kí gómìnà Adeleke, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, kó rí dájú wípé ó wá àwọn àmọ̀tẹ́kùn yìí jáde. Ẹ̀yin èèyàn mi, ìdí gan tí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n fi pa àwọn èèyàn bíi ẹni pẹran ní ìlú akínlàlú, gbogbo ẹ̀ lẹ máa gbọ́ látẹnu olórí ọ̀dọ́. Sọ fún mi wípé àwọn àmọ̀tẹ́kùn wọ ìlú, wípé wọ́n mú rìpọ́ọ̀tù wá láti oríkọ̀ akínlàlú kan tí gbogbo wa mọ̀ sí àbá ọba, wípé wọ́n ń jí kòkó ká ní ibẹ̀, wípé olóko yẹn wá pe àwọn àmọ̀tẹ́kùn láti wá bóun arrest àwọn ẹni yẹn. So lọ́jọ́ yẹn nínú oko tí wọ́n ti lọ arrest àwọn tí wọ́n fẹ́ mú, ìyẹn ọ̀pọ̀ sáìlú kì í ṣèlú ló pa àmọ̀tẹ́kùn, wípé kán wá bá wọn arrest ẹni tí ó ń ká kòkó. Wọ́n níjọ́ yẹn wọ́n ní níbi tán ti arrest àwọn ẹni yẹn, wọ́n ní wọ́n dojú ìjà kọ wọ́n ń bẹ̀ bí mo ṣe gbọ́. Àwọn olè yẹn dojú ìjà kọ wọ́n tí wọ́n sì ní wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn. Ohun tó wá jẹ́ ohun ìyàlẹ́nu fún mi ni wípé ìgbà tó di ọjọ́ kejì, commandant àwọn àmọ̀tẹ́kùn ní Ifẹ̀ North Local Government tí a wà níbí báyìí, ó ní láti pè mí lórí fóònù wípé òun fẹ́ rí mi, ó dẹ̀ sọ pé kó wá. So nígbà tó dé, ó dẹ̀ sọ fún mi wípé àwọn ọmọ bàbá sọ́jà àwọn lọ arrest wọn ní àná, wọ́n gba ìbọn ní ọwọ́ àwọn. Mo ní that one is simple. Kò láti wípé ó yẹ kẹ́yìn náà guide àwọn òṣìṣẹ́ yín yìí, torí àwọn tí agbẹ́mí ìlú lé lọ́wọ́ yóò ṣe di pé ordinary person àsákànmọ́ gbàpọ̀ lọ́wọ́ wọn anyhow. And again, nígbà tí ẹ ti arrest èèyàn, tí ẹ ti gbé sí àárín machine, tí àmọ̀tẹ́kùn keep wájú àti ẹ̀yìn. So mo wá ní láti rọ̀ wọ́n wípé kán jọ̀wọ́, àwọn ọmọ bàbá sọ́jà yìí ẹ̀sùn tiwọn náà ti pọ̀ jù náà lù pẹ̀lú ìwà jàǹdùkú bí olè, wípé kán jọ̀wọ́ wípé àwọn ọmọ yìí ò kọjá iṣẹ́ tí ọ̀dọ́ lè ṣe, kán jọ̀wọ́ kán fún wa ní ààyè like 24 hours, wípé mo máa da àwọn ọ̀dọ́ mi síta láti bá mi wá àwọn ọmọ yẹn jáde, wípé kí commandant wọn fi phone number sílẹ̀ immediately tí táwọn ọ̀dọ́ bá ti sọ fún mi wípé àwọn ti provide wọn, màá lè pe commandant wọn wípé kó wá kó wọn kó máa bọ̀. Commandant wọn dẹ̀ fìfẹ́ hàn sí mi lọ́pọ̀lọpọ̀ wípé mo ṣe gan, ó kí mi dáadáa, ó dẹ̀ gba nọ́mbà, ó ní kò sí problem mọ́, ó lẹ́nibọ́dì lè máa lọ ẹnu iṣẹ́ wípé kò sí problem. So èyí ló mú mi padà sí ibi iṣẹ́ tí mo wà. Kò tí ì tó 30 minutes tí commandant wọn yìí kúrò ní ọ̀dọ̀ mi. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pè mí lọ́tọ̀ lósì nìyẹn pé ìlú ti dàrú o, àwọn àmọ̀tẹ́kùn ti dojú ìbọn kọlù o, àwọn ọ̀dọ́ ti ń ṣubú o. Mo ní láti rush kúrò níbi tí mo wà. Nígbà máa fi wọ inú ìlú, ohun ìbànújẹ́ ló jẹ́ tí mo bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nínú àgbàrá ẹ̀jẹ̀. Kí ló dé? Sáwọn ọ̀dọ́ yìí ló jà yín lólè ni? Sáwọn náà gbàbọn lọ́wọ́ yín ni? Ṣùgbọ́n béèrè tèmi wá ń bi wọ́n ni wípé ṣé ìlú ló gbàbọn lọ́wọ́ wọn ni àbí ìlú ló jà wọ́n lólè tó fi jẹ́ wípé ìlú náà wá dojú ìjà kọ? Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pa ọmọ ìlú nìyẹn. Wọ́n ní láti gbé mọ́tò lọ, bóyá wọ́n wá pé commandant wọn, bóyá yẹn ló wá sọ fún wọn wípé iṣẹ́ tán ṣe yẹn ò tí ì tó, wípé wọ́n ní láti padà, àwọn tí wọ́n pa yẹn náà pé wọ́n tó gbọ́dọ̀ kókù wọn wá. Kó tó di wípé wọ́n padà, àwọn èèyàn wa ti ń rescue wípé láti ẹ̀ ti lè rush wọn lọ sí hospital, bóyá wọ́n máa survive. Pípadà dé tí wọ́n padà dé báyìí, wọ́n tó bẹ̀rẹ̀ sí dàbọ̀ bo àwọn tó ń rescue wọn ni. Wọ́n fi náà mọ́ mi nígbà tí mo ní ẹjẹ́ ń bọ́ ọ̀tàn ní má bọ́ ọ̀tàn jẹ́ ìyàwó ní má yàwó. Kí ni ti pèrò ní má rò mí ṣé wọ́n gbàgbé. Yẹ́sì kì í orí mi iná mọ́ mi. Ìrànlọ́wọ́ orílẹ̀-èdè mọ̀ owó èmi àtọ́jọ́ ńlá Fúlàní ò lè jọ gbénú mi. Àyàfi gbéjọ́ ńlá bá bá ṣèrànlọ́wọ́ fún mi tán fún mi lábẹ́rẹ́ tí mo pò. Ẹ ti rí mi rẹ̀ kíndì mọ́ kíndì mọ́ kíndì mọ́ bẹ́ẹ̀ mi láàárọ̀ ọjọ́ wáyé.
kí n dì mọ́ Ibrahim dáadáa 25 lọ wá fún bàbá ẹ̀ ká tó lo kókòkò àsápá náà sọmọ mi náà sábẹ́ ìbòyè bá jí àsápá ti mọ gbogbo èèyàn lọ fún mẹ́lẹ̀ tó ní ọbẹ̀ tí ìjà fún mi bá ní kájẹ̀. kì í rà wù níje lò ní sọ fún mi àti òní ṣe nǹkan tó fún wọn. ọmọ mi ò pọ̀ fẹ́ nájà wàràwàrà pọ̀ fẹ́ nájà kíákíá ọmọ 25 years. wọ́n fi náà mọ́ mi nígbà tí mo rò ní ọjọ́ bọ́ọ̀tà ni má bọ́ọ̀tà jẹ́ ìyàwó ni má yàwó. kí ni ti pèrò ní mọ́rò mú ṣé wọ́n gbàgbé. yẹ́sìkì orí mi iná mọ́ mi ìrànlọ́wọ́ orílẹ̀. ìbọn tó fẹ́ yìn sí mi báyìí mi ti fọwọ́ gbá ẹnubọn yẹn báyìí àbúrò mi ló lọ bá rí mi gbogbo làwọn yẹn fẹ́ pa mo sì bá àbúrò mi nítọ̀ nìyẹn ibẹ̀ ni wọ́n ti ń drag ẹ̀ pé ó ti yan ọmọ mi bọ̀ kí nígbà mi ní kókó pa wọ́n ṣe ànúnẹ́ everybody ló bí pé ẹyin dáàdì mi gan níbọ̀ gan dídì pé àwọn náà jẹ́ nìkan tí ò ṣe ọmọ yìí kiri àwọn ọba kúnjọ yẹn. Thank you.